inú báàgì tí bàbá olówó yìí ń gbé lọ sí India ló kó oògùn olóró rẹpẹtẹ sí. Orílẹ̀-èdè India ní ọkùnrin kan tí gbogbo èèyàn mọ̀ sí bàbá olówó ládùúgbò wọn nítorí pé ìgbé ayé ẹni tó rí jájẹ ló máa ń gbé. Kingsley Celestino dágbére fáwọn mọ̀lẹ́bí rẹ̀ pé òun ń lọ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 4 oṣù kẹta yìí. Ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí rẹ̀ kò mọ̀ pé ọkùnrin náà ti kó ẹrù òfin sábẹ́ báàgì tó di aṣọ àtàwọn nǹkan míì tó ń kó lọ sírìn àjò ìsìn. Kingsley ti pèsè ààyè kan sí abẹ́ báàgì tó ń gbé rìnrìn àjò náà. Oògùn olóró tíjọba ilẹ̀ Nàìjíríà ti fòfin dè, heroin tí ìwọ̀n rẹ̀ dín díẹ̀ ní kílò 10 ló tò sínú báàgì méjèèjì bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. Ló bá kó aṣọ lé wọn lórí. Ó gba pápákọ̀ òfurufú ilẹ̀ wa tó wà nílùú Ìkẹjà lọ. Ó ń lọ́wọ́ bàálù. Ó fẹ́ gbé oògùn olóró náà sọdá sí India. Ṣùgbọ́n ọwọ́ tẹ ọkùnrin náà. Kò lè dé orílẹ̀-èdè India tó lòun lọ, bẹ́ẹ̀ ni kò lè padà sílé lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Àkàtà àjọ tó ń gbógun ti gbígbé àti lílo oògùn olóró nílẹ̀ wa NDLEA ló wà báyìí tó ti ń ṣàlàyé bí oògùn olóró ọ̀hún ṣe dénú báàgì òun. Alukoro àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó tẹ Aláròyé lọ́wọ́ pé ọkọ̀ òfurufú Qatar ní Kingsley ẹni ọdún 49 wọ̀. Ààyè àwọn olówó tí wọ́n ń pè ní business class ló gbà tó fẹ́ jókòó sí. Ṣùgbọ́n lẹ́nu ọ̀nà tó fẹ́ gbà lọ síbi tí yóò ti wọ bàálù lọ́wọ́ àwọn NDLEA ti tẹ ọkùnrin tó wá láti ìjọba ìbílẹ̀ Nnewi nípínlẹ̀ Anambra ọ̀hún ni wọ́n bá kó máàmù gàárì sí i lọ́wọ́. Nígbà tí wọ́n ń fi ìbéèrè pò ó nífun-pọ̀ ló jẹ́wọ́ pé oníṣòwò aṣọ lòun. Orílẹ̀-èdè India lòun sì ti máa ń lọ ra àwọn aṣọ náà láti wá tà á ní Nàìjíríà. Nígbà tó ń dáhùn sí ìbéèrè passport orílẹ̀-èdè Guinea tó fi ń rìnrìn àjò náà, ó ní ọmọ orílẹ̀-èdè náà ni ìyá tó bí òun. Guinea Bissau lòun sì ti gba passport òun. Alukoro àjọ NDLEA ní ìwádìí àwọn fi hàn pé ààyè àwọn olówó ìyẹn business class ní Kingsley tó máa ń rìnrìn àjò ní gbogbo ìgbà yìí máa ń jókòó sí. Níbẹ̀ ni yóò sì wà títí lọ sí ibi tó bá ń lọ.